Olùjọba mi fi news. Ṣálẹ̀ gbé sí moderator gbé sí ní kárí dáadáa. Ẹyọ kan yẹn báyìí. Wọ́n máa pa wọ́n ṣe pasámọ́ ẹjọ́ ni. Ẹ má bínú. Wọ́n máa dé. Àwọn náà ti jẹ́ kó ṣàkáwọn ní comment section ṣé pé Fẹ́mi náà bẹ́ẹ̀. Èpè tèmi ti máa tẹ̀ ń gbà is crazy. By don't care. Àwọn lọ ní. Èpè yẹn ti ẹ̀ pọ̀, èpè yẹn ti pọ̀ jù. Èpè yẹn ti pọ̀ jù. Aníbàárà tó máa dáhùn ní jẹ́ business page for that matter. Anímọ̀dé wo fídíò yẹn lẹ́bi polójú mo wo fídíò yẹn lọ́wọ́ dẹ̀ ṣe báyìí. Rẹ̀mí Sùrùtù yẹn. Ẹ̀yin èèyàn wa Rẹ̀mí Sùrùtù tẹ̀síwájú láti máa dráàgì arábìnrin tí a mọ̀ sí Bukky Jesse nítorí wípé òun ló kọ́dọ̀ wá dráàgì rẹ̀ lórí ọ̀rọ̀ arákùnrin tí a mọ̀ sí President Bola Ahmed Tinubu. Ó ti jáde wá dráàgì rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ lórí láìfù. Òun náà bíi ti jọ́ sókàn yìí báyìí. Púpọ̀ ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn mà bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí báyìí kò tiẹ̀ nídìí pé òun ṣépè fún mọ́ kò kúkú lọ́mọ kankan láyé mọ́. Kò sí nǹkan tó fẹ́ gbé. Bó ṣe máa ń ṣe nìyẹn olórí burúkú ọmọ. Are you for real? Ṣé máa ń fọmọ bílíọ̀nù ni ó ló mọ gbogbo àwọn tó mọ̀ ẹ́. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo dákẹ́ níjẹta ẹ̀mí ìsọ mi àtijọ́ ètò tí ń ṣépè wá mo kàn máa ń wo fídíò ẹ̀ máa kàn rẹ́rìn máa lọ ni. Bọ̀ ṣẹ́ mọ́ ẹni tó kóba ẹja Kolúṣọlá yẹn tó wá sórí fọ́tò mi. Mo kàn wí pé Comment are you yẹn fucking mad? ṣàbínú. Bí ẹ ṣe máa ń rìn kiri bí ìgbóná nìyẹn. Àtọ̀dọ̀ ni she came to greet me when she saw the comment. Instantly by mood wọn change. Jack Olúṣọlá mo fẹ́ mọ̀ pàdé olórí burúkú ọmọ ni. Bó ṣe máa adébó ti fún ní èpè lọ́dọ̀ mi jọkọ̀ àjọ wà nù kákàtì ìjọ pẹ́ olórí burúkú Ó ọmọ dẹ̀ wa fún èpè gidi mo wọ́n fún ọjọ́ yẹn. orí Facebook ló dẹ̀ ti máa ń wọ́ kiri mi ò wá mọ̀ gbà tó kọ́ orí TikTok o. Mo máa àbọ̀ ṣe rántí pé nígbà yẹn lọ́hùn. Ẹ wọlé ẹ̀yin náà ẹ wọlé. Ṣé wọlé kí o lè? Ọmọ lélẹ̀. Ọmọ rẹ̀ nìyẹn o lè ní o. Wọnú ìjọba mi fi news. Ṣálẹ̀ gbé sí moderator gbé sí Wọnú ní fi kárí news dáadáa. yẹn hàn gangan fi news yẹn gangan hàn ní London news gangan. Ẹ̀mọ̀kan tó. Àwèrèrè o. Ẹ wọ ọmọ ṣọmọ ẹ̀ lélẹ̀. Àní fi news yẹn hàn wọnú jẹ́ kán rí news yẹn in full lórí ọ̀rọ̀mọ. Lórí burúkú ọmọ ìtorí ẹ̀ lẹ́ṣẹ̀ rí tó wà bítà bó ṣe máa wà tó fi máa ṣọ́kù nìyẹn. Frustrated. Ó ti di bitter soul. Ẹ̀yin náà ẹ wo lè lórí burúkú yìí ó lè ẹ wo lè ọmọ. Ọmọ yìí náà ló máa Èpè gbé ti ja ọmọ yìí o, èpè lágbára ti Ọlọ́run ja. máa witness ìgbà tọmọ ìbá máa gun pamọ́lé láìpẹ́ yìí. Àmín. Ó máa ń nà ṣeréṣeré ni Kò tí ì ná pa. ó máa ń nà ó máa ń fọ A ní etí kò ẹ̀. ì ná pa tẹ̀ tó bá ná pa á ti gbọ́. Calling kábíyèsí ẹ wo bó ṣe ń bọ́ àwọn kábíyèsí. All right, Very guys. I want everybody. frustrated. One She's depressed, everything. let us just leave whatever. We cannot be like her. For real, mommy, We let's leave cannot our topic be like because this her. kind of a person is not even worth a conversation for at No, all. so let us ẹ má jẹ́ ká pàdé Waste of pàwùrà time. jábọ̀. How do I say it in Yoruba? So I think Let me tell you, Shola. I'm sorry. Let me tell you something. When ẹ bá sọ pé wèrè ni, tó bá pẹ́ di yá dín á jẹ́. Wèrè ni apẹ̀dìyẹ àsè, wèrè ni apàmàlù á jẹ́, wèrè ni apàgò á jẹ́. Somebody must come from somewhere that is going to stop that rubbish. Kẹ́ni ẹ wá gbọ́n ni ṣó ń gbọ́ ni ẹ mọ iye àwọn tó ń wà ní ẹ wo bóyá. Let me tell you, ó lè má gbọ́ ti gbogbo èèyàn o. Èmi tó ra wọlé yìí mi ò fẹ́ jẹ́ fracas o. Pọ̀ṣọ́ èmi tó ra wọlé yìí. Nígbà tí kinní ẹ kọ́kọ́ ṣẹlẹ̀, ọ̀rọ̀ ọmọ ti bí ń jọ́ kinní àná. Ọpẹ́lọpẹ́ woman lady Polodi òun ló bà nílẹ̀ lọ́wọ́ wọn. Ẹjọ́ gbọ́mọ yín kúrò ẹ̀rù ẹ̀ ń bà mí o. Ẹ má jẹ́ fi lálàá o. Ọmọ olófò. Ẹ̀rù ń bà mí o, ẹgbẹ́ kúrò o, ojú eléyìí ràn o. Ọ̀fun ẹgbẹ́ kọ́rọ́kọ́rọ́. Tó ti yé yín, nítorí pé mi ò fẹ́ join Ṣọlá ṣó ń gbọ́ mi o, nítorí pé mi ò fẹ́ join irú fracas, mi ò fẹ́ máa sọ̀rọ̀. This woman lady Polodi mi lè gbàgbé ẹ̀ láyé mi, she was the person that stood for me. I did not say a word, but it's like my keeping quiet. People think I am that freezy. I am not freezy. You can't put me to. You know what? I know the law of people. You don't have to answer them because they don't even want your word.
I'm telling you. They don't want, let me tell you, they don't want your word. But this lady don't want it. Agent ọkọ fún yín ṣe mọ̀ yí pé ọ̀rọ̀ tó sọ yẹn orí Facebook, orí YouTube, everywhere. Àwọn tí ò mọ̀yàn rí. Different impression no mama ní ibi tẹ́nu díẹ̀ sọ débẹ̀. Àwọn èèyàn tó mọ̀ mí closely. Káwọn yẹn tó rìn débi tó dé yẹn, ọ̀nà yẹn ti jìn gan. I was seeing her live by coming out. Olúṣọlá yẹn ló ti nítorí mi fi gbóná. If I don't stop these people, if I don't stop them, they will continue like that. I'm a dipolu e mama share account èyàn Olú ẹ ní lè bota mo abogun fẹ́ pamọ́ ni. Bó ṣe máa ń ṣe ni Arabu ló máa ń rà for everybody. Bó ṣe máa ń purọ́ nìyẹn. Ọlọ́run mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yí pé àló máa ń purọ́. She's a liar. And the funny thing is that people know that she's a liar. But they enjoy the nonsense that she's spilling out of her mouth because they are depressed. Àwọn wèrè tó ń gbọ́, àwọn fúnra wọn ní mental health issues. Irú àwọn wo lẹ fẹ́ máa dá wèrè ló dẹ̀ máa ń wo wèrè. Wèrè dẹ̀ ló máa ń debunk. Èmi ò ń debunk anything. Mi ò ń debunk. Wèrè ló máa ń debunk. Tó bá ti sọ anything bá mi hard díẹ̀ times 100. Bẹ́ẹ̀ náà lórí. Kò sáyé mi ò jí sọ̀rọ̀ lẹ́bùn yẹn. In my own case, you know I'm an actress, and it goes a long way. If I don't end up saying something, of course, he's enjoying that ride. Of course, and you go. You can't enjoy it for a long time. I won't leave that. Auntie me, Sherry little one terror funny popularity new. I'm telling you, it's just popular. Sherry gbogbo nǹkan tó sọ yẹn kò kí kọjá page tó wà yẹn. Because àwọn èèyàn gidi tó jẹ́ influential people tó wà ní tó jẹ́ elite ní àdúrà ní oríṣiríṣi tó wò àwọn wo. I can't keep quiet for long. Auntie me, tell me, who are the people that will watch her, that will sit down? Ajẹ́ pé àwọn tó ní share táyé tí wọ́n náà ti bàjẹ́ bí tiẹ̀. God bless you. You Understand? Now you are in my page. Aduke ló ń pè mí. Now you are in my page. Kẹ́yìn ò tí Asake, what you don't know is Asake, what you don't know is I cannot allow her to have a flower. I understand, sister. And I will be quiet forever. No. Sister. She can't have that flower. Sister, gbọ́ nǹkan tí Bíbélì sọ ni. Ó ní pé agbe onírẹ̀lẹ̀ agbéraga, agbéṣubú. Ṣé bí ọmọ ògògó ṣe pé tí ògògó bá mú. No, ó ń gbé ọmọ ògògó ṣe pé ó ń gbógògó ṣe pé. Ẹni tí ó ní irú ẹni ó dàbí Jakolúṣọlá yẹn wọlé ń sìn o. Kò ní dá fún Jakolúṣọlá bó ṣe wọlé ó máa já Jakolúṣọlá yẹn wọlé ń sìn. Tó bá wọlé ẹ bá mi gbé wá sókè Jakolúṣọlá ò ní jèrè ayé ẹ. Tó bá wọlé ẹ má block. Ó wọlé ń sìn, ó wọlé Jakolúṣọlá ó wọlé. Tó bá wọlé ẹ má block yọ ìmọ̀jú tẹ má block ẹ gbé kọ́ gòkè wá. Ẹ má block yọ. Kó wọlé wá. Bọ̀dá yóò lójú tì ó máa kú gòkè. Bọ̀dá yóò lójú tì mí wọ́n. Èpè tó bá gòkè. Wọ́n ti gbé olórí kíndọ́mù gbọ́sọ̀fọ́rẹ́ violence. Ló ṣe wà nìyẹn o. A ní ẹ̀dá ẹ̀ ṣe yọ̀ gidi wèrè ni. Back keep quiet. Jakolúṣọlá mọ́tò ló máa pa ẹ́ because you are the reason for me coming out this night. Bọ̀dá yóò gbà ó dà kí gbé wọlé wọlé. Mo ń wá o. Kó kàn tiẹ̀ wá sókè. Kó má block ẹ̀. Because ìmọ̀ reason tó ṣe máa lọ comment sí fọ́ọ̀mù. Ó ti wá ó wọlé mo rí Jakolúṣọlá. Tó bá jẹ́ Jakolúṣọlá yìí. Wọ́n wà bí wọ́n comment and bá ṣe máa ṣe ni wọ́n máa comment. Jack tó wà ní bó ṣe lọ comment sí fọ́ọ̀mù. Ó wà ní ìjà láyé. Mo sọ̀rọ̀ kan ọ̀dẹ̀ lọ sọ mo fún wọn ní èpè gidi ó yà wọ́n follow mi bọ̀dá yẹn yà wùrẹ́. Jakolúṣọlá olóṣì. Wọ́n lè wá bó ṣe wà ní kọ́mẹ̀ntì ló máa kọ́. Ayé yín ò dá tí yín ò dẹ̀ Jálẹ̀ sí ní ànígbà tẹ́ ẹ fún gbẹ́lẹ́lẹ́ni ṣépè orí kí ni. Ọ̀dẹ̀ bá lọ sí ní tẹ́mi ṣépè. Kẹwàá gbé pé. Torí ní Báíbù ó máa bọ̀ lókè wá kọ̀ mí ìtì nǹkan yẹn. Kó stone ẹnìkan tó death gbogbo wọn sún sẹ́yìn. You people that are talking, you people that are saying a lot of things about me going to a party. You guys belong to a party too. So what do you want me to do? Must I be part of where you are? Everybody is super
Wọ́n ya wèrè ni. You can choose who you want to follow. You can choose what you want to do with your life. Sholani. My father has been a politician right from Aye UPN. Can you imagine? Baba ẹ̀ ni. Ilé ń sọ yìí. Ayé 83 where are they? 83 nígbà tó ń súnlé ìyá mi. Láyé UPN, ayé MPN tó wá súnlé wa. Tó súnlé wa tó súnlé màmá mi. Tó súnlé màmá mi tó sún pẹ̀lú ọmọ tó sún gbogbo nǹkan tí ìyá mi ní petrol station gbogbo ẹ̀ láyé wẹ́ẹ̀tì ẹ̀. My mother has been a politician. Láti òní jèrè láyé tí mọ́tò máa padà nù. Tó máa suffer tó tutù máa padà nù. Follow anybody you want to follow. Follow anybody you want to follow. Stop Jackie, but I Jackie. Mama, respect ara yín. Ẹ̀yin tó yẹ kẹ́ wà lẹ́yìn ìṣòwò rẹ̀. Mo ní kí ló dé tó lè wọ polo fún màmá ẹ̀. Kò ní kí màmá ẹ̀ náà tẹ̀lé. Kí mọ́mí ẹ̀ ń ṣe ń lé. So I'm still asking question. She want to change the constitution in Nigeria. She freedom of association or the crime ni. Kò yé mi mọ́. I want to know that part. Kò yé mi mọ́ o. Kò yé mi mọ́. Because the moment tí wọ́n bá tẹ̀lé yẹn tẹ̀yìn fẹ́ báyìí, you have to bully that person. Ẹ fẹ́ ya ṣọmọ lára, ẹ fẹ́ ya ṣọmọ yẹn lára. Ṣé pè tán yẹn bọ̀bọ́ yẹn gbà tó gbé mi ṣé pè tán. Ṣọmọ yàrá ya wọn lára. Ó máa yẹ lórí òra wọn lára. Ẹ̀rí àti Tóyìn náà gbà ẹ̀ náà. Ó fẹ́ bully. Má gbọ́. Èmi Tóyìn fẹ́ bọ̀. Ìgbà tí Àrẹ̀mú lọ kúnlẹ̀ ẹlẹ́yà. Ẹ máa gbọ́ ìgbà tí Àrẹ̀mú tó kúnlẹ̀ ẹlẹ́yà ẹ̀. Lọ́kùnbà báwo ni ṣe wà dáadáa? Welcome my brother. Nígbà tí Àrẹ̀mú tó lọ sunkún ẹlẹ́yà ẹ̀ lórí ìkúnlẹ̀. Wọ́n wá mẹ́sẹ̀jì èmi pé we are waiting for you to kneel down and beg the youth. Mo ní beg you say I thief. Beg you say wetin happen. Wọ́n wá ní èmi ipe èmi yìí máa cry di Tóyìn. Mo dẹ̀ sọ fún I am not Tóyìn, I can't cry. I ain't Tóyìn Àyìnmákù. I ain't crying for no reason. Kí ni mo fẹ́ ké fún wọn fún náà? Cry Why will I cry for them? Cry ni o ma susi wa bẹ̀bẹ̀. Cry yourself. Kneel down yourself. Why write your opinion? Grandma máa sunkún. Èmi ìyálé ilé máa kúnlẹ̀ máa ké. Bí mo ṣe wà yìí níbi tí mo dé yìí, tí bá jalè lọ́jà gan, mi ní ìjẹkùn káàbá o. Ọlọ́run tí ẹ̀ ní jẹ́. Ọlọ́run kò ní jẹ́ ẹni tí máa fi jalè. Ní boyfriend ìjọ mi ò lè sunkún tẹ bá bá mi ń bẹ̀. Ilé ayé la bá ní. Anybody ló lè ní anybody. Kí ló kí ló kí anybody pẹ̀lú ìyáláyà anybody. Ẹ máa búlì àwọn èèyàn títí, ẹ máa búlì business wọn, ẹ run àwọn èèyàn down. You do a lot of things to people, you damage their lives. They should stop the cyber bullying because a lot of people. Ẹ bá wúlò celebrity ẹni tó bá ṣe wúlò ẹ fún wọn ní èkó. Àti àṣàkẹ́ kúkú bọ̀ mí náà, ẹ̀mí kẹ̀ máa gbé ẹrẹ́. Celebrity time out, how are you my love? Tí n bá rí tí èèyàn, wọ́n ẹ̀ṣẹ̀ rí pé wọlé ń sìn ní ṣá. Tí n bá rí tí èèyàn tóun àtàkìmù ń jà lọ́wọ́, Ọlọ́run ọba ń gbọ́ Àṣàkẹ́ ẹ̀ ní bìlíìfù olórí. Wọ́n máa lọ pàkìmù lórí fóònù. Wọ́n máa pè mí bá ní ẹsí bílẹ̀ ẹjẹ́ fẹ́sà òfin fi ìwé rẹ̀ bí wọ́n. Ọlọ́run máa bí Akeem. Now I know what the guy is going through. Ẹ jẹ́ kí gbogbo wa máa dìpọ̀. Ìgbà tí mo kọ́kọ́ mọ Akeem lórí online. Ìgbà tí mo kọ́kọ́ mọ Akeem ní online. Mo wá lọ sórí live kan bí mo ṣe dórí live yẹn. Àwọn èèyàn wá ní pé sister ẹ lè rérò ń bí o. Orí page Akeem wá ní wọ́n. Bíọ́lá bọ́ọ̀lẹ̀ jẹ́ káàntì ẹ̀ celebrity time out kọ́ wá sókè. Tó gbọ́ mo Bíọ́lá. Ẹ má mú Akeem mọ́ o, mi ò lè bẹ̀bẹ̀ lálẹ́ yìí o. Ẹ jọ o. Ìbínú tí ẹbí ti Ṣàngó ni apá mi ò ká mọ́ o. Ẹ bá mi fún àwọn sẹ́mi má bínú. Àṣàkẹ́ apá mi ò ká mọ́. Olórí Ṣẹ̀kẹ̀rẹ̀ Tọ́lá iyì gbogbo yín ni mò ń pè. Bí bá ti rí Tákìmù báyìí tó bá ń jà, mo máa lọ pa Akeem lórí.